Dàmúso fún bàbá. Àwa máa rí jíjílẹ̀ kábíyèsí. Jèhófà mímọ́ jọ̀wọ́ má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀. Nípa orí ọ̀fẹ́ ìlédèfẹ́. Nítorí Jésù bọ̀ wá láti ṣèdájọ́ ayé. Lọ sí káwọ́ ayọ̀fẹ́ lọ́sọ̀dọ̀ bàbá lókè. A ó sì bá wáńgẹ́lì hallelujah. Dàmúso fún bàbá. Àwa máa rí ìjìnlẹ̀ kábíyèsí. Jèhófà mímọ́ jọ̀wọ́ má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀. Hallelujah. 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 Ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí. CM. You don't want to perform your duty this morning? Hallelujah. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó fún wa ní oore ọ̀fẹ́ láti wà di àkókò yìí. Let's thank God for the God that for He. Ẹ jẹ́ ká yin Ọlọ́run fún ìwà láàyè rẹ̀ nínú ayé wa. For the opportunity He has given to us to be. Ní ọdún tó kọjá ni a ti ṣerú ọjọ́ òní gbẹ̀yìn. It was last year we celebrated a day like this. À ń fojú sọ́nà fún ọ̀sẹ̀ kan fún ìkórè. Ìyẹn ni pé ní àárọ̀ la a máa wọ ọ̀sẹ̀ ìkórè. And we have only a week to our harvest. That means the harvest starts from tomorrow. Ọba tó pa èmi àti rẹ mọ́, ẹ jẹ́ ká yìn torí pé ó wà láàyè nínú ayé wa. Àdúrà ọpẹ́. God that has kept you and I, let's gbàdúrà sí Ọlọ́run. and thank Him. Pray to God. Ọba tí ò ní jẹ́ kí wọ́n dúró ìṣẹ́jú kan nítorí tèmi lọ́jọ́ ìkórè. The God that will not let us to weep over you. Ọlọ́run alààyè tí kì í ṣe Ọlọ́run àwọn òkú. Is a living God, not the God of the dead. Ọlọ́run àwọn baba ńlá wa ó ṣeun mo gbé ọ̀gá láàárọ̀ ìtọ́jú kó dá mi sí. The God of Gba our ọpẹ́ kẹ́ gba fathers, yìn mi. receive our praises this morning. Thank you, Jesus. Ó Thank you, jẹ́ kí wọ́n dárò mi lọ́jọ́ ìkórè. because you not allow them to weep. Ó over ní me. jẹ́ kí wọ́n dúró ìṣẹ́jú kan nítorí tèmi lọ́jọ́ ìkórè. They will not give me a 1 minute silence on that day. Ayọ̀ rẹ ò kúrò lọ́wọ́ mi, ìgbàlà rẹ ò kúrò lọ́wọ́ mi. Your joy and your peace will not leave us. Bí ọ̀tá ti gbógun tó, ó jẹ́ kí n ṣubú sọ́wọ́ ọ̀tá. As the enemies will come and they will not prevail over us. Òun dójú ti ẹlẹ́gàn nínú ayé mi nígbà gbogbo máa gbàdúrà. You have always been disgracing those who mock us. Ìpéjọpọ̀ àwọn ẹni bí òjò lé mi lórí torí pé o dúró tì mí ò fi mí sílẹ̀ máa You did gbàdúrà. not allow the evil one to trespass over us. Ọba Thank you, tó ń sọ Jesus. ẹ̀gàn mi dògo. The God Mo that dúpẹ́ has lọ́wọ́ rẹ láàárọ̀ yìí. brought our mockery. Ọba tó ń sọ yẹ̀yẹ́ mi di glory. ayẹyẹ. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ láàárọ̀ Thank yìí. you, Lord Almighty. This Yìn morning. Ọlọ́run kó gbàdúrà. Jésù Olúwa wa. Amen. Jésù Olúwa wa. Amen. Jésù Olúwa wa. Amen. 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 Ní orúkọ Jésù. Kí Olúwa kó gba ọpẹ́ wa. Amen. Jésù. Àdúrà kan tá a máa gbà ká tó jókòó rèé. You say this one prayer again. Olúwa God, lọ́jọ́ tó bá kèmí nìkan on that day that I'll be left alone, má gbàgbé mi. do not forget me. Títí di ọjọ́ ìkórè Till the day of má harvest, gbàgbé mi. do not forget Lọ́jọ́ me. ìkórè On that má harvest gbàgbé day, mi. do not forget Lẹ́yìn ọjọ́ me. ìkórè After the harvest, Olúwa má gbàgbé do mi. not forsake me, Lord. Dá sí ọ̀rọ̀ ayé mi. Come into my Má life. fi mí sílẹ̀ láì Come lẹ́nìkan. and take my Mo rescue, Lord. gbẹ́kẹ̀lé ọ. Come and rescue Má me, dojú Lord. gbàgbọ́ tì mí. All my Má hopes are on gbàgbé you. mi ní gbogbo ọ̀nà. Ó yá Do not gbàdúrà. Jehovah, Jesus Christ,
Holy Saint Michael, our Father and our Lord, that day I will be left alone. Lord, do not forsake me. Do not forget me, Lord. Má gbàgbé mi Olúwa. In the midst of the enemies. Má gbàgbé mi. Do not forget me. Ní ìgbà tí mo bá ń la iná kọjá. Forget me not. Even Má gbàgbé mi. tread upon fire. Ní ìgbà tí mo bá ń rìn nínú ewu. Even when I'm in trouble, Lord. Má gbàgbé mi. Forsake me not. Ní ìgbà tí mo bá ń rìn àjò. When I'm on a journey. Má gbàgbé mi. Do not leave me alone. Tó bá wá dọjọ́ ìkẹyìn. And at the end. Nínú sàárè. In that my grave, Nígbà tó Lord, jẹ́ kí n dàgbà kí n dògbó. when I have gotten old and old, Má gbàgbé mi. do not forsake me, Lord. Lọ́jọ́ ìgbéyàwó rẹ, má gbàgbé rẹ. Even on my wedding day, Lord, do not forget Lọ́jọ́ me. ayọ̀ rẹ, k'Olúwa má gbàgbé On rẹ. my day of joy, do not forget me. Jésù Olúwa In wa. Jesus' name we pray. Ìwọ tó bá gbàgbọ́ pé àdúrà rẹ ti gbà, ó yá kí hallelujah mẹ́ta. If you believe your prayer has been Hallelujah. answered, shout Hallelujah. 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 Ẹ jẹ́ ká jókòó. Let's be seated. A kí wa kú ojúmọ́. We greet you all in the name of the Lord Jesus Christ. A kú ìpalẹ̀mọ́ ìkórè. We greet you for the preparation of the harvest. Òwúrọ̀ ọ̀la ni ayẹyẹ ètò ìkórè ti bẹ̀rẹ̀. From tomorrow, the harvest proper will start. Bíbélì pàṣẹ láti ṣe é fún ọ̀sẹ̀ kan tí a pè ní ọjọ́ méje. The Bible has asked us to celebrate this for 7 days. Kí gbogbo wa ká gba àyè ká fi àyè sílẹ̀ láti máa wá sílé Olúwa Then láti òní yìí lọ. All have it in mind and prepare to start coming to church from today. Ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Let's put all our hopes in God. Ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo àwọn àṣẹ rẹ̀ èyí tó ti pa fún wa. Then let us do things according to His will. Kókó ọ̀rọ̀ Ọlọ́run wa lówùúrọ̀ yìí. Our discussion today Òun ni give and take. is about you giving and taking. Kí ni mo ti lè lo Yorùbá ẹ̀? Give and take. Fífúnni àti gbígbà padà. Fífúnni àti gbígbà gbígbà padà. padà. Hallelujah. Hallelujah. Ìbẹ̀rẹ̀ ayé. In the beginning of the world, Òun ni Bíbélì máa ń dá wa padà sí. the Bible has always made reference to that. Ní àwọn ọ̀rọ̀ mìíràn tí mo tún máa ń sọ. Then in some of his speeches, Mo ní ayé wà lórí ìrúbọ. the word is all about sacrifice. Ayé wà lórí ẹbọ. About sacrifice. Bíbélì pè ní ẹbọ ọpẹ́. Then the Bible calls thanksgiving. Nínú èdè ìhìn rere tí a wà yìí ní àkókò yìí. In the race of evangelism that we had today, A pè é ní ìyìn sí Olúwa. we call it praise to God Almighty, Tàbí àkókò ìdúpẹ́. or a time to give thanks. Mi ò ní fẹ́ ká pẹ́ jù torí pé ohun tó pọ̀ ló yẹ ká ṣe lónìí. We won't spend much of our time because we still have a lot to do. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ẹ̀kọ́ tí a bá fi wàásù. Gbogbo ẹ̀kọ́ tí a bá fi wàásù. Every teaching in the sermon, Kì í ṣe èyí tí mo mú wá láti inú ọpọlọ. it's not as if it's from his own mind himself. Àwọn aláṣẹ ló fi lé wa lọ́wọ́ pé ká fi bá yín sọ̀rọ̀. It is what has been stated to discuss with you. Níwájú bàbá tí a kò gbọdọ̀ pè jẹ́rìí rọ́. Níwájú Olúwa tí a kò jọ gbọdọ̀ pè jẹ́rìí rọ́. This we cannot tell you lies to it in presence of God. Kò sí ìgbà kankan tí mo jókòó tì láti máa yẹ̀ ẹ́ wò pé kí ni mo fẹ́ sọ. He has never sat down to look at it that what will I tell these people. Bí wọ́n ṣe ń kà á yẹn náà ni mo mọ̀ pé ẹ̀kọ́ kìíní rè ẹ̀kọ́ kejì rè. As they read, it is for him to know that, okay, this is the first lesson and this is the second lesson. Ṣùgbọ́n iṣẹ́ téèyàn bá ti mọ̀ But what one has known, kò ní bá ní lójijì. one will be prepared. Kí wọ́n jí mi lójú oorun. Even when he's asleep, Wọ́n ní wá sọ̀rọ̀ lórí òun báyìí. and they ask him to come discuss this topic. Mi ò ní yíjú sẹ́ẹ̀nì méjì kí tó máa sọ ohun tó bá ní kí n sọ. Then at that time you will see he's always prepared. A dúpẹ́ fọlọ́run. We give God the glory. Ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn 30 years back, 25 years ago 25 years ago, tí Olúwa ti pè mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ní ìjọ Celestial Church of as Christ. he has been called into this church. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah.
lẹ́yìn tí mo ti lò bí ọdún méjìdínlógún gẹ́gẹ́ bí ọmọ ìjọ. And that's even after he has spent 18 years as a worshipper. Ẹ kí hallelujah. Hallelujah. Ìbẹ̀rẹ̀ ayé ni ẹ̀kọ́ òní dálé lórí. Today's speech is all about the beginning of the world. Kí ni a pè ní ìbẹ̀rẹ̀ ayé? What do we call beginning of the world? Òun ni give and take. It's all about give and take. Fífúnni àti gbígbà padà. Give and take. Mo sọ ní ẹ̀sìn ṣọ́òru. He said in one of the video, Tuesday night program wa. that's on Tuesday, Mo ní tí a kò bá bá nǹkan tẹ̀mí ṣe, a ò lè ṣàṣeyọrí. that if you do not dwell in the spirit, then you can't succeed. Ọ̀pọ̀ rò wí pé ṣe ni àwọn kan ń gbé ayé bó ṣe wù wọ́n pé jẹ́ ń gbáyé bó ṣe wù mí, mo lè gbáyé bó ṣe wù mí. Some think they can just live in this life the way they want. Òwe Yorùbá kan sọ pé wọ́n ní òyìnbó ò sanwó agbára. Òyìnbó kò sanwó agbára. The white or an Englishman did not pay for power. Nínú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ jù láyé yìí. For everyone who works hard in this world, Àwọn wo lẹ rò nínú ọkàn yín wípé wọ́n jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ jù nínú gbogbo àwọn tó ń ṣiṣẹ́? how many have you seen that they labor more and they earn more? Àwọn tẹ̀mí rò pé wọ́n ń ṣiṣẹ́ jù ni àwọn tí à ń gbé kànga fún pé kán bá wa gbé kànga. Those you see that they labor more are those people who dig wells. Mi ò ní dárúkọ torí pé mi ò á wàásù ẹ̀yà láàrin ara wa. I'm not mentioning tribes or name because I'm not tribalistic. Ó yẹ kẹ́ ẹ ti mọ àwọn tá a máa ń gbé kànga fún. You should know those who do this. Tó yẹ pé iṣẹ́ ńlá la máa ń fún wọn ṣe. We give them tough job to do for us. Wọ́n á sọ jígà, wọ́n á máa fi pọ́npọ́n kó, wọ́n á máa rù sókè, iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ agbára ni. This job they do is a powerful job. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, But òyìnbó ò máa sanwó agbára. an Englishman does not pay for stress. Àwọn ló yẹ kó gbowó jù láyé. They should earn more in life if you look at Ṣùgbọ́n it. ibi táwọn ti ń ṣiṣẹ́ gbẹ́kànga látòwúrọ̀. But in their own job or description, Ọlọ́run ti bùkún àwọn kan lára wọn. God has blessed some in that part. Ẹlòmíà ti fi báírò yìí bíi millions, á ti fi kó bíi billions, ẹlòmíà ti fi kó bíi thousands. You see some who will just use that pen to embezzle money. Ìbẹ̀rẹ̀ ayé ṣe pàtàkì fún wa láti darapọ̀ mọ́ ohun tẹ̀mí. The beginning of the world is very important for us to link the spirit. Abálájọ tí ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún fi sọ wípé ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún láti ọ̀run wá. That is why the book of John 3:3 says, no one will receive from heaven except it's been given. Mo máa ń káàánú ara mi nígbà mìíràn. He pities himself at times Wípé Olúwa, that God, àdúrà tó lè sáré gbà ní kó o dẹ̀ ṣàánú mi. God, please show me mercy. Má mà dá mi dá ayé yìí. Don't let me live in this world alone. Má mà jẹ́ ń kú sórí mo ṣe. Don't let me live in this world alone. Ará mi olùfẹ́, I should not just continue to àdúrà tó struggle. mà ṣe pàtàkì ká máa gbà ni. This is a very important prayer you should Torí pray. láì ṣe pé àwọn nǹkan tẹ̀mí bá darapọ̀ mọ́ wa, If the spirit is not in us, a lè ṣe àṣeyọrí kankan. then we cannot succeed truly. Give and take. Fífúnni àti gbígbà padà. Ta la fẹ́ fi fún? Who do you want to give to? Ta ló fẹ́ gbà padà? And who is to take? Ẹ from jẹ́ ká us? sáré wo ẹ̀kọ́ òní. Let's look at today's passage. Nínú ìwé Málákì orí kẹta, The book of Malachi chapter 3 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ from verse 6 ìkẹfà. through 12. Àwọn tó bá fẹ́ bá mi ka Bíbélì gbọ́dọ̀ lo ẹ̀rọ gbohùngbohùn. Nítorí ẹ̀mí ni Olúwa, Yes. ẹ̀mí kò yí padà. Èmi kò yí padà. Èmi ni kò yí Olúwa. padà. Nítorí èmi ni Olúwa, Yes. èmi kò yí padà. Mi ò yí padà. Nítorí náà ni a kò ṣe run ẹ̀yin ọmọ Jákọ́bù. Yes. Láti ọjọ́ àwọn bàbá yín wá ni ẹ̀yin tilẹ̀ ti yapa kúrò ní ìlànà mi, tí ẹ kò sì pa wọ́n mọ́. Ẹ yí padà sí ọ̀dọ̀ mi, èmi ó sì yí padà sí ọ̀dọ̀ yín, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ṣùgbọ́n ẹ̀yin wí pé nípa báwo ni àwa ó yí padà.
ènìyàn yóò hà já Ọlọ́run lólè. Hallelujah. Hallelujah. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń ṣiṣẹ́ ara wọn. The children of Israelites, they are doing their own work. Ọlọ́run wá dá wọn padà sí ìbẹ̀rẹ̀ ayé. Then God is actually returning them to the beginning. Kí ni ìbẹ̀rẹ̀ ayé? What is beginning? Iṣẹ́ àgbẹ̀. Farming. Ó pa òwe fún wọn. He told them a Ó proverb. dá wọn padà sí ìbẹ̀rẹ̀ ayé. He returned them back to the beginning. Kàn lè dáyé tán kẹ́ ẹ di olúwa ara yín. You cannot just be in this world and think you are the God of yourself. Ìwọ tí wọ́n bí tán tí bàbá ti bí tí àti bí tó wá padà ń jọrọ ẹ lójú pé bákan. You that came through reproduction and you are now taking yourself as a God. Lè jẹ́ Ọlọ́run ara yín kẹ́ máa dá ṣe. You cannot be a God of yourself and do what you think. Tẹ́ ẹ bá lẹ́fẹ̀ẹ́ dá ṣe lè jẹ́yàn. If you want to do alone, then you cannot become anything in life. Mo ṣeré orí ìtàgé kékeré kan níbí báyìí. There was a little drama displayed here. Mo tò àwọn mẹ́rin kan sọ́tọ̀. He arranged like 4 men at the side Mo wá fi ẹnìkan sọ́tọ̀. and just 1 person on the other Mo wá ní side. nínú àwọn mẹ́rin Said out of these 4, àti ẹnìkan eléyìí tó wà lọ́tọ̀. no, this one person. Ta ni ènìyàn? Who is a person? Àwọn ọmọ Ọlọ́run tó mọ ohun tí mò ń sọ wọ́n pe àwọn èèyàn mẹ́rin yẹn ní ènìyàn. Those who understood this drama then said the 4 people are human beings. Àwọn mẹ́rin yẹn ní ènìyàn. Those are the people. Igi tó bá fọwọ́ kanra lọ òun náà ń pè ní gbó. When we have more trees, we can call it a forest. Ẹnìkan ó ṣe dá jẹ́ ènìyàn. A single individual cannot be people. Bẹ́ẹ̀ náà ni nígbà tí a bá jẹ́ ènìyàn tá a pera wa ní ènìyàn. That is the same thing if you call yourself people. A lè dá ṣe nǹkan kan rí kankan. You cannot do anything on your Àfi own. kí àwọn nǹkan kan pẹ̀lú wa láti ṣàṣeyọrí. Except you have other things attached to it. Ta ló dẹ̀ lè pẹ̀lú wa láti Then ṣàṣeyọrí? who can actually be with you to Òun become ni successful? Ọlọ́run. Then it's God. Òun ni Ọlọ́run. God. Òun ni ó rán àwọn ogun ọ̀run tí ó pẹ̀lú wa ká lè Is ṣàṣeyọrí. one that can send you an helper to succeed. Àwọn ọmọ Ísírẹ́lì ń dájẹ, wọ́n ń dààmú, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n fẹ́ rántí ìlànà bá a ṣe dá wọn. The children of Israel, they did not remember how they were created or their purpose. Àgbẹ̀ fẹ́ jẹun, ó dẹ̀ gbọ́dọ̀ gbin rè. A farmer wants to eat, that is, he needs to plant. Lábẹ́ bó ti wù kó rí, bóyá yóò lọ wa yá ni o, bóyá yóò wa ọ̀nà ni. Ó gbọ́dọ̀ mọ bó ṣe kọ́kọ́ máa kọ́kọ́ gbin rè kó tó lè sọ pé òun máa jẹun. If an harvest to eat, then he would look for every means to sow seed. Ẹ lọ gọ́gù ẹ̀, ìgbà tí tẹkinọ́lọ́jì dé ní iṣẹ́ oríṣiríṣi wà, iṣẹ́ àgbẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀. If you check or make your researches very well, you will know that farming was the first occupation. Bóyá àwọn àgbẹ̀ tó ń roko jẹun. Either for you to sow for yourself to eat, Àbí àwọn àgbẹ̀ tí wọ́n ń da ẹran ọ̀sìn. or those who keep sheep, they are shepherds. Ọlọ́run wá sọ níbí báyìí pé God is letting us know here, àwọn ọmọ Ísírẹ́lì ò gbọ́dọ̀ wà láì ní olùṣọ́ àgùntàn. then the children of Israel should not be without a shepherd. Kí ni wọ́n ń pè ní olùṣọ́ àgùntàn? What do we call shepherd? Adarí, A leader ẹni tí ó máa tọ́ wọn sọ́nà, that will put them in the right path. ẹni tí ó máa kọ́ wọn bí wọ́n ṣe lè rí jẹ, bí wọ́n ti ṣe lè rí mu. The one that will teach them how to eat and how to succeed. Ẹni tí ó máa fún wọn nígbà tí wọ́n bá nílò omi. The one that will teach them how to get water, Ẹni tí ó máa fún wọn nígbà tí wọ́n bá nílò wàrà. even when they need food. Ìyẹn ni ọ̀rọ̀ Ọlọ́run. And that is the word of God. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì nínú ayé wa. The word of God is very important in our life. Èyí tó jẹ́ pé òun ni yóò jẹ́ ìgbéniró nínú ayé wa. This is what will make you stand firm in the word. Bíbélì dẹ̀ sọ pé nípa gbígbọ́ òun ni ìgbàgbọ́ ti ń wá. Then it is by what you hear, then your faith remains firm. Ríré ni èmi ò fi wọ́n ré nítorí pé wọ́n ti jà mí ní olè. He said, "Cause they will be because they stole from me." Wọ́n ń ṣiṣẹ́ ara wọn, wọ́n sì ń dáṣẹ́ ara wọn jẹ. They are working and they are eating the returns themselves. Kéèyàn ṣiṣẹ́ ara rẹ̀ kó máa dáṣẹ́ ara rẹ̀ jẹ You're working èèwọ̀ for ni. yourself and you are eating for yourself is a taboo. Kí ni Yorùbá ń pè yẹn? Kí ni àwa ọmọ ìyè òdáyé? Kí ni à ń pè ní èèwọ̀? What do we call taboo? Kí ni àwa ọmọ ìyè òdáyé? Kí là ń pè ní èèwọ̀? We of the ancient days, what do we call taboo? Òfin ni wọ́n ń pè ní èèwọ̀. We call that law. Ìyè ni Life. Ọlọ́run.
Christ is life. ó dáyé ní ìyè tó dá ohun gbogbo. It is from the ancient word that all was created. Hallelujah. Hallelujah. òyìnbó ló pàápọ̀ ló sọ wá Yorùbá. It is the English man or a white man that turns us to a Yoruba man. nígbà tó ń fẹ́ brainwash ọpọlọ wa At that point of segmentation, wọ́n wá fún wa lórúkọ kan tí a kò ń jẹ́ wọ́n pè wá ní Yorùbá. then they called us Yoruba. àwa ò kì í ṣe Yorùbá. We are not Yorubas. ọmọ òye Ifẹ̀ ìyè ò dáyé ni wá. We are of the ancient world. ẹ lọ gọ́gọ́ ẹ̀. Go and check it. Hallelujah. Hallelujah. láàárọ̀ yìí This morning, Ọlọ́run ò fẹ́ ká máa ṣiṣẹ́ ká kàn máa dáa jẹ. God does not want you to walk and eat alone. bí ẹnikẹ́ni bá fẹ́ ga If you want to be lifted up in life, ó gbúdọ̀ máa ṣètùtù. then there are some sacrifices you need to do. èdè Yorùbá mò ń lò yẹn o. ìtumọ̀ ètùtù ni pé ó gbúdọ̀ máa ṣọpẹ́. You need to always give thanks. ó gbúdọ̀ máa san ìdámẹ́wàá. Pay your tithe. ó gbúdọ̀ máa bá àìní àwọn ènìyàn ilé Ọlọ́run pàdé. Then give to the needy in the house of God. ó gbúdọ̀ máa pèsè fún àwọn ará ilé ìgbàgbọ́. Give to the Levite in the house of God. ó gbúdọ̀ máa bá pẹpẹ Ọlọ́run pàdé. Also with the altar of God. mo ti jọ́sìn níbi kan. He had worshipped in one place mo before. ṣiṣẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. He was there as a shepherd. wọ́n máa ń ṣe competition lórí materials of the altar. Then you see people competing to buy the material of the altar. mo máa ń béèrè pé kí ló dé tí ẹ fi ń ṣe yìí. Then he asked, why do you do this? wọ́n ní àwọn gbọ́dọ̀ máa fi oúnjẹ pẹpẹ fún pẹpẹ. Then he said, you will need to give what belongs to the altar to the altar. ìgbà tó bá ń fi tùràrí àwọn màlẹ́kà kan ló nílò tùràrí. Then when they burn frankincense, some angels àwọn request màlẹ́kà that. kan ló nílò lọ́fíńdà. Some of the angels too request for perfume. àwọn màlẹ́kà kan ló ń wo ìmọ́lẹ̀. Some will even look for candles. nígbà tó bá ti àpò rẹ̀ jáde láti máa fi rúbọ sí pẹpẹ. Then when it comes from your pockets to give to the altar, ó ti jẹ́ ẹni ìyàsọ́tọ̀ fún Ọlọ́run. then you are a different person to God. gbogbo àwọn tó ń pèsè iṣẹ́ lónìí. All those that are called to work today, ọ̀pọ̀ wọn wọ́n ti bá iṣẹ́ Ọlọ́run pàdé nínú pẹpẹ kọ́lọ́run tó pè wọ́n. many had come across the work of the altar before they were bí called. ẹnikẹ́ni bá wá jókòó lónìí tí a kò ṣàlàyé fún ẹ̀yin ọ̀dọ́ ìwòyí tí ẹ̀ ń dàgbà. Then if you are not being called to order or to expatiate ká this to jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ṣíṣiṣẹ́ láti máa dá iṣẹ́ jẹ èèwọ̀ ni. to make you know that for you to work and eat yourself is a taboo. àwa ọmọ elédè wa tájọ ń sọ èdè abínibí wa. For we that speak this vernacular language, wọ́n máa ń pa òwe kan. then there's an adage wọ́n á ní ẹni tó bá dá mi síwájú that he that òun went ló máa before tẹ̀lé tútù. will walk on the better feet ground. yẹn ni pé tí a kò bá ará oko tó bá ń retí búrẹ́dì. For a farmer who expects bread òun náà gbọ́dọ̀ fi èsúrú ránṣẹ́ sílé. will have to send something home. a fi iṣu ránṣẹ́ sílé. Send yam to the house. gbà fún múrí nílé. Giving to the òun náà house ni gbà fún gbàdá lóko. is for you to receive from the farm. àwa gangan la kọ́kọ́ ń sọ èdè kó tó di pé èdè dé. This language was spoken by those vernacular àwa people, lọmọ elédè tó ti ń pèdè kéde tó dé. those people that speak vernacular. hallelujah. Hallelujah. láàárọ̀ yìí This morning, ìdámẹ́wàá tithe òun la fi gbé Abrahamu ga. was what we used to elevate Abraham. òun la fi gbé Abrahamu ga. We lift him up through tithe. òun la fi bá Abrahamu dá májẹ̀mú ńlá. It was through this he was given a great covenant. ṣùgbọ́n ọ̀pọ̀ lónìí But some today, wọn ò kà á kún. they don't cherish this. mi ò ní ṣòro jàre. mi ò ní ṣòro jàre. I don't have a problem. mo wà òkè. I'm fine. ayé mi wà òkè. I'm better. èmi mo níṣẹ́ mi èmi mo ń jẹ èmi mo mú èmi mo kàwé mi èmi mo gbóyè mi. After all, I have my degrees. I have everything myself. tó bá máa wo orúkọ wọn fún àkókò díẹ̀ If you check their name for a little while, ìgbà díẹ̀ lẹ́ máa gbórúkọ yẹn. they will only reign for a little while.
ẹni bá ń dami síwájú ló máa ń tẹ ilẹ̀ tútù. He that waters the ground would tread upon it. Ìdámẹ́wàá ìbùkún tó wà ń bẹ̀ ó pọ̀. Ẹ bá mi ka ẹ̀kọ́ yẹn díẹ̀ sí so that a lè mọ àwọn àǹfààní tó wà nínú ìdámẹ́wàá. There is blessing in tithe giving. Yes. Ènìyàn yóò hà ja Ọlọ́run lólè, ṣùgbọ́n ẹ̀yin ṣáà ti ń jà mí lólè. Ṣùgbọ́n ẹ̀yin wípé nípa báwo ni àwa fi jà ọ́ lólè, nípa ìdámẹ́wàá àti ọrẹ. Ríré ni a ó fi yín ré, nítorí ẹ̀yin jà mí ní olè, àní gbogbo orílẹ̀-èdè yìí. Ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra, kí oúnjẹ bá lè wà ní ilé mi. Ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ẹ ṣé. Hallelujah. Hallelujah. Kò sówó lọ́wọ́ mi. I don't have money in my pocket. Ó tiẹ̀ ti sú mi. I'm tired. I'm fed up. Olùṣọ́ ò ṣiṣẹ́ fún mi. The shepherd is not doing any spiritual work for me. Ọ̀rẹ́. My friend, Ó jẹ́ mọ̀ pé lọ bá olùṣọ́ àgùntàn yín. maybe I should go and meet your own shepherd. Wọ́n ti fi pẹpẹ hàn ẹni wọn ṣí pẹpẹ fún ẹni yẹn o. He needs to open the altar for you to do Àwọn something. wòlíì ìjọ yẹn ò sínú ẹ̀mí o. Even the prophet and Tọ́ ń bá prophetess, jíṣẹ́ ìjìnlẹ̀ gidi. if they can see vision very well, Ó yẹ kó ti jù báyìí lọ. your life is supposed to have, at least there should be changes. Ẹ̀dá kan wá tó ń ṣe kàláyé. Tọ́mọ Ádámọ̀ ń gbàdúrà fún. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣépè fún. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa. ṣépè fún. Ẹ̀dá kan wá tó ń ṣe rere láyé. Tọ́mọ Ádámọ̀ ń ṣépè fún. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó gbàdúrà fún. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó gbàdúrà fún. Ìwọ tí o sọ pé wọn ò ṣí pẹpẹ fún. You that says the altar has not been opened to him. Ìwọ tó ní wòlíì ìjọ yẹn ni ò ní lárí tí ò ríran. Or you say the prophet and prophetess are not seen very well. Olórin ní ẹbí ń para wọn nítorí owó ènìyàn. Ẹ̀dá ń fi gbà wá pọ̀ nítorí owó ẹ̀wọ̀n ènìyàn. Yé ènìyàn ẹ ò ráyé lóde. Hallelujah. 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 Ohun tí a bá ṣe la máa gbà. It is whatsoever you do, you will receive. Ṣé wọn wàá ríran ni? Is it that they are not seeing vision? Wọ́n ríran. They do. Kò nílò kí olùṣọ́ ṣe pẹpẹ fún ẹ. The shepherd does not need to Ṣe go tó yẹ kó o ṣe. You is for you to do what you Ọ̀nà are going to do. ìbùkún rẹ nìdámẹ́wàá. A way for you to be blessed is pay your tithe. Àwọn tó bá lọ́rùn ìrìn àjò lójú wa lánàá wọn ò tòṣì lónìí a dẹ̀ ń wá àwòkọ́ṣe wọn torí pé akẹ́kọ̀ọ́ lára wọn. Those who did it in those days, they are doing well today. And Ìgbà we tí are wọ́n ń learning ṣe from them. lójú àwa nígbà táwa wọ ìjọ Celestial Church of Christ. When they were doing it then, Ìṣẹ̀lẹ̀ àwa rò yí pé wọ́n ń fi àkókò wọn ṣòfò. he thought they were wasting time. Ṣùgbọ́n nígbà táwa rí wípé àwọn ènìyàn wọ̀nyí máa ń ga sókè akànrí ọlá wọn lókè torí àrò nígbà yẹn pé àbí wọ́n ń lo ògo wa ni. But when they keep seeing that these people remain blessed and they are being blessed the more, they think they are using their glory. Ọlọ́run wá ṣí àwa náà lójú. Then their eyes were opened. Àyà tètè so mọ́ wọn lẹ́sẹ̀. They saw it and they had to follow their footsteps. Lábá ń kí wọn lẹ́sẹ̀. Then they follow it, Lábá ń gbégbèsè tí wọ́n ń gbé. walking the way they were walking. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Láàárọ̀ This yìí morning, a máa tọrọ jẹ. we've not begged for food. Abólúwa ṣòwò owó lẹ́rí tó pàdánù. Who has walked with God and failed? Ọ̀nà ìbùkún ni ìdámẹ́wàá. Paying tithe is a way of blessing. Ọ̀nà láti ṣoríire láti níláárí láti dọlọ́rọ̀ ni ìdámẹ́wàá. It's a path for you to become successful in life. Àwọn kan máa ń san ìdámẹ́wàá. Some pay tithe Wọ́n á tún fi lára sí i. and they put enviness in it. Ngbà tí mo wà ní Pentecostal, When he was in Pentecostal those days, ọ̀gá mi sọ story kan. one of his boss said to one story, Ọmọkùnrin náà ó jẹ́wọ́ nígbà tó wà ní hospital. he actually testified to his deeds when he was in the hospital. Máa yẹn fẹ́ san ìdámẹ́wàá. The man wanted to pay tithe. Ó wá bá bàbá G.O. wa níbi tó ti ń jẹ iyán àti tọ́kìn.
Then he met the GO while he was eating pounded yam with turkey. ó sì gbé 250,000 tó fẹ́ fi sàǹdá mẹ́wàá fún bàbá. And he gave the GO 250,000. ó gbé e dání. Gave it to him. ó gbé e dání. Okay, he was still holding it. dádì ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ kú weekend sà mo ní kí n wá kí ni sà. He greeted him very well. Our shepherd is enjoying. mọ́tò bàbá ló wà ń ta yẹn. See the car he's using outside. wọnú ilé tó ń gbé. See the interior. wo ohun tó ń jẹ. See what he's eating. kó o wá mú síbí kó o wá fi ré omi sókun. How can I be using spoon to fetch water into the river? ọ̀pọ̀ ò fẹ́ tọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ní wọ́n fi síbí ré omi sókun ni. Some do not want to bless their shepherd. They say, you are using spoon to fetch water into the river. Kọ̀lìntì Àyìnlá kọrin kan ní 70s. A musician sang a song. ó ní ó ṣe mí ara rẹ ló ṣe kẹ́ni má ní ó ṣe mí ara rẹ ló ṣe. hallelujah. Hallelujah. aṣẹ ní ìṣera ẹ̀ aṣẹ ní ìṣera ẹ̀. You are doing yourself. so ó sá gbé ó wá sọ fún bàbá dádì ẹjọ́ sà kẹ́ tó jẹun tán mo wà ọ́rí sà mo ń lọ bí kan mo kàn ní kí n yà kí n fún weekend a gbọ́dọ̀ kọjá nílé ọba ká má kí kábíyèsí ni mo ṣe ní ìṣe sà dádì ó dà ọ̀sà ó dà ọ̀sà. Then he just said, Daddy, I'm in a hurry. I just decided to stop by to say hello. bàbá tún rán létí pé mo ti fẹ́ ṣe tán máa dá yín ló ó ní dádì no sà. Then he said, I'm almost done. Just wait. He said, no, Daddy, don't be disturbed. I will see you later. lẹ́yìn ọ̀sẹ̀ méjì After 2 weeks. nígbà tó ń fẹ́ amputate ẹsẹ̀ ní hospital general hospital ní Diaba l'Abẹ́òkúta. At the point when the man's leg will be amputated, ó ní kàn fún ojú wá. then he said, please call my shepherd. ó ní kàn gbàdúrà fún torí òun ti ṣẹ̀ wọ́n. He said, please pray for me because I've sinned to you and to God. lọ́jọ́ tí mo wá sílé yín sà. The day I came to check on you, iye owó báyìí ni mo gbé wá. I was with so amount. ṣùgbọ́n But ẹ̀mí èṣù ló tàn mí jẹ lọ́jọ́ náà. I was deceived. iṣu tẹ̀ ń jẹ iyán tẹ̀ ń jẹ àti tọ́kìn òun ló deceive mi. I met you dining and whining. ìdá mẹ́wàá ni mo wá san lọ́jọ́ náà sà. That day I came with my tithe. ẹ gbàdúrà fún mi kí operation tó fẹ́ ṣe fún ẹsẹ̀ mi kó lè wà successful. Just pray for me so that this operation can be successful. lórúkọ Jésù tiwa ò ní rí bẹ́ẹ̀. In Jesus' name, yours won't be ẹ like gbọ́ that. ohùn Ọlọ́run níbẹ̀. Hear the ó word ní of ríré God ni here. èmi ó fi wọ́n ré kì í ṣe iná máa fi ré o. Amen. Said torí God. ẹ̀yin kì í ṣọmọ ègún. iye àwọn tó bá ṣàmì ni ó ní àdúrà yẹn o kò sí ìtò kàn mí pẹ̀lú kẹ́ ṣàmì kẹ́ má ṣàmì. Amen. iye àwọn tó bá ṣàmì ló ní àdúrà It yẹn. is for those who say amen. mo ní tiyín kọ́ ni ègún. Yours is not cause. tẹ̀yin obìnrin kọ́ ni ègún. Yours is not cause. tẹ̀yin ọkùnrin kọ́ ni ègún. Male, you are not cause. Olúwa yóò ràn wá lọ́wọ́. God will be with yẹni you. pé ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ níwájú Ọlọ́run. Let's do what is right in the sight of ká bá God. lè gbé wa ga. Then we'll be lifted up. dídá májẹ̀mú a máa dààmú orílẹ̀-èdè. Doing things in the other way of God will destroy the world. àwọn tó bá rí ẹ̀kọ́ kejì kọ́ bá wa kà á. If you look, can see the níwèé second Matthew lesson, look at it, the book of Matthew, orí kẹtàlá. ẹ chapter jẹ́ ká gbọ́ ohun 16. tí ọ̀rọ̀ Ọlọ́run tó bá wa sọ ń bẹ̀. òwe mìíràn ni ó pa fún wọn wípé òwe mi lélẹ́yìn lẹ́yìn tìjà mẹ́wàá. ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fúrúgbìn rere sí oko rẹ̀. ó fúrúgbìn rere sí oko rẹ̀. ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tí ènìyàn ń sùn nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ọ̀tá rẹ̀ wá. ó fún èpò sínú àlìkámà ó fún epo sí àlùkámọ̀. ó sì bá tirẹ̀ ó lọ. bá tirẹ̀ lọ. ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tí èrù rẹ̀ sọ jáde ewu nígbà tó sọ jáde tí ó sì so èso tó so èso. nígbà náà ẹ jẹ́ kí bàbá wọlé. mo ń gbọ́. nígbà náà ni epo búburú fi ara hàn epo búburú farahàn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálẹ̀ náà tọ̀ ọ́ wá bẹ́ẹ̀ ni wọ́n wí fún wípé wọ́n wí fún wípé Olúwa irúgbìn rere kí ìwọ fún sí oko rẹ sí oko rẹ níbo ni ó wá ti ní èpò búburú níbo ló ti rí epo búburú. ó sì wí fún wọn ẹ jọ̀ọ́ hallelujah. hallelujah ẹ̀kọ́ ńlá ni ẹ̀kọ́ yìí fún wa. That passage is a very big one for us. àwọn ẹ̀mí tó máa ń tan ènìyàn jẹ. There are some spirits that deceive people. àwọn ẹ̀mí tó máa ń tan ènìyàn jẹ. Spirits that deceive people. wọ́n wà ní káàkiri ní gbogbo ibùgbé káàkiri. We have them everywhere.
Bíbélì wípé The Bible says, nígbà tí àwọn ọmọ Ọlọ́run sì péjọ, when the children of God are gathered, èṣù farahàn láàrin wọn. Satan came to their midst. Nínú ọkàn ènìyàn, In the heart of man, èṣù a máa farahàn. even the devil comes to deceive. Àwọn tó máa ń kó gbogbo ìgbàgbọ́ ẹni kúrò nínú ọkàn, àwọn náà wà nínú ayé lónìí. There are some in the world today that will take away your faith. Fúnra Ọlọ́run ló dá ẹ̀mí rere sínú ènìyàn. God created good mind in the heart of man. Ṣùgbọ́n ẹnìkan tó wà tí a ń pè ní Sátánì. But there's a man called Satan. Ó tún dá ẹ̀mí mìíràn tó jẹ́ ẹ̀mí tó yàtọ̀ sí ìtọ́lọ́run dá, ó dá sínú ọkàn He ènìyàn. created another mind in us. Ó wá jẹ́ ẹ̀mí méjì tó ń darí ènìyàn. Then we have two spirits directing the life of man. Ọlọ́run ti ṣe pápá oko rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. God has made his own field according to the way of Pápá man. oko rẹ̀ nínú ayé. His field on the earth. Ṣùgbọ́n àwọn ènìyàn rẹ̀ ni ó gbìn sínú pápá oko rẹ̀. But the people he created are been placed upon the field. Ṣùgbọ́n nígbà tí ìfarahàn yìí bá fẹ́ ṣẹlẹ̀, But when the time he would come, èṣù náà ti dìde láti gba gbogbo àkóso ènìyàn. Satan had come also to reap from the world. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ẹ̀gàn ló máa ṣẹlẹ̀. Then there will be words of deceit. Oríṣiríṣi àwọn ìgbéniṣubú ló máa ṣẹlẹ̀. Then there will be more of destruction. Ọlọ́run ti ṣe gbogbo ètò fún ara rẹ̀ tó sì ti dára ní dáradára. Then God has made all things good in a glorious way. Tí a bá wo ìwé Jóòbù orí kìíní ẹsẹ̀ ìkẹfà If you look at the book of Job, àti chapter ìwé 1, Jóòbù verse orí kejì ẹsẹ̀ ìkíní, 6, the same as Job 2 verse 1. a ó mọ̀ pé ìpéjọ ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan Sátánì farahàn láàrin wọn. You will know that everywhere the children of God gather, Satan comes. Àti pé kì í ṣe gbogbo ènìyàn tó wà nínú ilé Ọlọ́run tàbí ní àwùjọ tàbí ní society kọ̀ọ̀kan tàbí ní agbo ìgbàgbọ́ kọ̀ọ̀kan, kì í ṣe gbogbo ènìyàn tó wà níbẹ̀ la lè pera wa ní ọmọ Ọlọ́run. Then you will know that every gathering of the children of God, it is not all that will be called child of God. Tí a bá dẹ̀ wo ẹ̀kọ́ tí à ń kà lọ lọ́wọ́ yìí, If you can listen vividly to this lesson being read to a ó rí us, ohun tí Jésù sọ nípa ìgbà tí àwọn ènìyàn wá bá wípé epo àtàlùkámọ̀ ti wà pọ̀, ṣé kí àwọn lọ fa epo tu? Èsì tó fi fún wọn ni wípé fi sílẹ̀ bẹ́ẹ̀ títí di àkókò ìkórè, a ó fa epo tu, a ó sì mú àlùkámọ̀ lọ sí ibi ayọ̀. Ẹ bá mi ka ẹ̀kọ́ yẹn kó tó di pé a ka Jóòbù yẹn, ẹ̀kọ́ tá ń kà lọ́wọ́ yẹn. Yes. Ó sì wí fún wọn pé Ó wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí. àwọn ọ̀tá máa ṣe èyí láti mú ìbànújẹ́ sínú ọkàn ènìyàn nígbà tó bá tó àkókò láti sin Ọlọ́run. Wọ́n á mú ìbànújẹ́ wọnú ọkàn àwọn ènìyàn. Wọ́n á mú ìtànjẹ wọnú ọkàn àwọn ènìyàn. they will bring deceit, they will bring problem into the world, life of man. Kò sí nǹkan tí wọn ò lè dá sílẹ̀ láti fi distract attention àwọn ènìyàn. There is nothing Satan cannot use to distract you from God. A sì gbọ́ nípa ìdílé Ákánì pàápàá, èyí tó mú gbogbo Ísírẹ́lì tó mú wọn lọ sínú oko láti pa wọ́n run, ṣùgbọ́n Ọlọ́run gba gbogbo àkóso ní àkókò náà. You would even hear the story of Achan that took the children of God to the field for destruction. Yes. Àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bí pé Wọ́n wí pé ìwọ á fẹ́ kí a lọ fa àwọn tu kúrò. ó wù wọ́n láti ṣe àtúnṣe pé kí irúgbìn rere tọ́lọ́run ní nínú ọgbà rẹ̀ kó máa wà láàyè láì ní ìdíwọ́ àti ìdènà. Ó sì béèrè lọ́wọ́ Jésù wípé ṣé ká lọ fà wọ́n tu? Ká ní wọ́n fà wọ́n tu nígbà náà, a ò ní rí àwọn èpò nínú àlùkámọ̀ lónìí. The servant of God, Christ, they saw that these things, there is weed and there is fruit. Let us separate the weeds from the fruit. But Christ said, let them grow together, then at the end we'll separate them. Yes. Ó sì wí pé Ó wí pé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́, Nígbà tí ẹ̀yin bá ń tu èpò kúrò, tẹ́ bá ti ń tu èpò kúrò. kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú wọn. Ẹ ṣé, hallelujah. Hallelujah. Kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe bolo tí kò lè rùn gbẹ́. There is no way you'd have to treat a pig that it will not smell. Nítorí wípé Because bí olúkálùkù ti ṣe wà, as we all are, ẹ̀mí tó fi dá olúkálùkù wá yàtọ̀ síra wa. we are created separately. Ìyẹn náà ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe wà. That is why the word of God is here. Tìtorí ohun tí Bíbélì sọ yìí, òun ló jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run wà. Because of this, that is why we have the word of God. A pè Bíbélì ní ìgbaniníyànjú, ìgbéniró àti ìbániwí. The Bible is for correction, for lifting up, and for teaching us the path of God. Ìyẹn wà nínú ìwé Tímótì. The book of Ẹ jẹ́ ká wo ohun tí Jóòbù sọ nínú Jóòbù orí kìíní ẹsẹ̀ kẹfà àti Jóòbù orí kejì ẹsẹ̀ ìkíní. Let's see what the book of Job says. Yes.
bá mi fún un ní mic. Ẹsẹ̀ kẹfà. Yes. Ó di ọjọ́ kan. Ó di ọjọ́ kan. Nígbà tí àwọn ọmọ Ọlọ́run wá ìpè. Àwọn ọmọ Ọlọ́run wá pé níwájú Ọlọ́run. Olúwa. Yes. Sátánì sì wà pẹ̀lú wọn. Sátánì sì wà pẹ̀lú wọn. Ẹ ṣé. Ẹ bá mi wo Jóòbù orí kejì ẹsẹ̀ ìkíní. Ó sì tún di ijọ́ kan. Yes. Nígbà tí àwọn ọmọ Ọlọ́run wá ìpè níwájú Olúwa. Tí wọ́n wá pé níwájú Ọlọ́run. Sátánì sì wà pẹ̀lú wọn láti pé níwájú Olúwa. Ẹ ṣé. Fọwọ́ sọ̀yà, fọwọ́ sókàn àyà rẹ láàárọ̀ yìí. Beat your chest this morning. Olúwa ṣe mí ní àlùkámọ̀ rẹ nílé mímọ́ rẹ. Make me a good seed in your house. Bíbélì ní ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Bad congregation disrupts good one. Bíbélì ní ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Bad gathering disrupts good life. Níbikíbi tó bá wà, Wherever you are, ilé Ọlọ́run ló wà, you are in the house of God, mọ́sálásí ló wà, mosque, pátí ló wà. party, Ní ìṣẹ̀dá wa tàwọn bàbá wa níbílẹ̀, in our creation, níbẹ̀ ló ká ẹ mọ́. you are found there. When Ọjà you ló ká ẹ mọ́. are on the market, Inú mọ́tò ló ká ẹ mọ́. in the bus, Anywhere you were in the world, in the public place, ìṣù wà láàrin wa o. Satan is everywhere. Jọ ìṣù máa ń wà láàrin wọn. Gbogbo ìgbégu oṣù láàrin wa nínú ìkórè ni o. Kó tó dọjọ́ ìkórè ni o. Lẹ́yìn ìkórè ni o. Lórúkọ Jésù ọ̀run á bá wa bá wí. Inú yàrá ẹ ló wà. In your room, Ìgbà tí mo lọ sí General Hospital, that day that you went to General Hospital, mo lọ fún àwọn medical issue kan. you went for medical Wọ́n wá kó wa sí treatment. reception kan. They were gathered in a place. Wọ́n wá ń kọ́ wa ní wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún wa. And they were giving them lectures. Wọ́n pe àkórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní home accident. Then it was tagged home accident. Ìyẹn ni pé nínú ilé rẹ That in your home, èṣù wà ńbẹ̀ o. the devil is there. Nínú ìgbéyàwó, Your marriage, nínú ìdílé. your home. Ìyẹn ni Bíbélì ṣe sọ fún wa pé ká máa gbàdúrà láìsinmi àti láì. Then Ó that tilẹ̀ is sọ why níbì kan. the Bible says, pray without ceasing. Ó ní ká máa ra ìgbà padà. Then it says, you should be careful of every day Torí búburú ni gbogbo ọjọ́. because they are full of evil. Búburú ni gbogbo ọjọ́. The every day is full of evil. Hallelujah. Hallelujah. Home accident. Home accident. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú ilé. Anything can happen in the house. Kí ni tó máa fi ń ṣe ọṣẹ yẹn? Woman yẹn mọ̀ ṣe é ṣe. That woman does make soap, liquid soap. Ó dẹ̀ gbé kẹ́míkà ẹ̀, ó gbé sókè cupboard. She placed it very high on the cupboard. Ọmọ yẹn ò mọ ohun tó wà ń bẹ̀. The daughter does not know Ibẹ̀ náà what ti dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀. Ọmọ yẹn dẹ̀ pọ́n ibẹ̀ yẹn lọ, ó dẹ̀ gbé omi kẹ́míkà yẹn, ó dẹ̀ tú mu. Then the child went there and drank the chemical. Ọmọ yẹn dẹ̀ kú. She died. Àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà nínú ilé tó yẹ pé ó lè fa ìjàmbá tó yẹ pé àwọn pé nínú yàrá mi báwo ni mo ṣe máa tún fọwọ́ ara mi ṣera mi lórúkọ Jésù ẹ̀ ní fọwọ́ ara yín ṣera yín. Amen. Nínú ilé téèyàn ń gbé In the house you live in, ọmọ yẹn ò màmá yẹn ò mọ̀ pé kóróbá míìkì ti wà lẹ́nu ọ̀nà she did not know that there is a bucket of milk. bó ṣe máa jáde síta báyìí lọ́wọ́ alẹ́ kóróbá míìkì ló yí ṣubú. As she fell, she came across that bucket, she fell, Ó dẹ̀ lọlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ wà kómà. and she fell and went into coma. Ibẹ̀ náà ni mo ti gbọ́ wípé ẹnìkan fẹ́ wẹ̀ ní bedroom. Someone wants to take his or her bath. Bó ṣe dé bedroom ó ti bomi sára ó ti fọṣẹ sára ó ṣe gbogbo ẹ̀ kóhun tún lọ mú ọṣẹ tó jábọ́ kóhun sáré mu ó kàn yọ̀ ṣubú ni ó forí lu kíní sínkì tán fi ń tọ́lẹ̀tì yẹn ibẹ̀ náà ló bá lọ sí kómà. And she fell, the person fell and slumped. Ilé tẹ ẹ kọ́ tẹ ẹ tiles tẹ ẹ ṣe tẹ ẹ beautify èèyàn tún l'accident nínú bedroom ẹ̀ àìmọye àwọn tó ń gbé kúrò ní bedroom tó ń kú síbẹ̀. That house you beautify, some do have accidents there. Ọjọ́ yẹn ni mo gbọ́ wípé tí a bá fẹ́ wẹ̀ ká kọ́kọ́ má máa bomi sí orí. That day was when they learned that when you want to bathe, Ọjọ́ yẹn ni mo gbọ́ pé tá a bá fẹ́ wẹ̀ ká kọ́kọ́ má máa bomi sórí. don't wash your head first. Ẹsẹ̀ náà ti ní ká máa bẹ̀rẹ̀ sí wẹ̀ pàápàá jùlọ àwa tá a máa ń ṣanra ọ̀sán tá a bá ti inú òrùn dé. Most especially those of us that comes back from the sun. Mò ń sọ̀sọ̀ kú sọ ni o ẹ má bínú o
màá bọ́lẹ̀ o ṣùgbọ́n tó bá lè gba ọ̀rọ̀ mi ẹ̀mí ẹ̀ máa gùn nínú yín ẹ̀ ní kúkú òjijì Amen. torí ọ̀rọ̀ kọ̀rọ̀ bí ìsọkúsọ ni kó dẹ̀ máa sọ́dọ̀la àwọn ẹlẹ́gàn èyí tí ò bá ní tẹ́ wọn lọ́rùn wọ́n máa bínú ẹ̀ ni wọ́n á máa against ẹ lórí ohun tó bá ń sọ tó dáa torí ọ̀rọ̀ ẹlẹ́gàn ọ̀rọ̀ rẹ ó lè má tà létí ẹlẹ́gàn It is obvious that bọ̀ tó bá ṣẹlẹ̀ sí ó máa ronú pé ọkùnrin yìí dẹ̀ ti sọ. you tell them That is word of some God. will still come against it. They will mock you behind you. Kò yẹ ká máa bá àbòsí wá nílé Ọlọ́run ká ṣe ohun gbogbo tọkàntọkàn kí Ọlọ́run lè fún wa ní oore ọ̀fẹ́ lọ́jọ́ ìkẹyìn. There should be mockery in the house of God. Tó bá fẹ́ wẹ̀ At the time you want to take pàápàá jùlọ ìwẹ̀ ọ̀sán most especially in the afternoon. tó bá kọ́kọ́ ń bomi sórí tó bá ti mú ẹ lára If you are àwọn tó bá ti wà ní láti age of 50 lọ sókè from age 50 upwards, ó lè bomi sórí báyìí kó yí dẹ́ kọ́yàn kéèyàn dẹ́ dìgbò lulẹ̀ ní toilet kó dẹ́ kú bẹ́ẹ̀. you might pour water on your head and Àwọn tó bá jẹ́ sit medical somewhere. nínú yín ẹ̀jẹ̀ bá pé rọ́ọ̀mù ń pa ẹ̀ jáde síta kẹ́ wá kọ́ wa tàbí kẹ́ lọ pé dókítà tó kọ́ṣẹ́ mọṣẹ́ wá pé olùṣọ́ yín pa irọ́ kan. Hallelujah. Hallelujah. Tí n bá ti fẹ́ wẹ̀ láti gbà yẹn tí n bá ti fẹ́ wẹ̀ láti gbà yẹn Since then, if he wants to take his bath, ẹsẹ̀ lèmi máa ń kọ́kọ́ ń bomi sí wẹ̀ it starts from the leg, máa kọ́kọ́ máa bomi sẹ́sẹ̀ from the feet. máa ti jẹ́ kó mi dùn ẹsẹ̀ dáadáa It starts from there. so ẹ̀jẹ̀ tó bá fẹ́ sáré dì kó máa ti bí ẹsẹ̀ lọ sókè ó yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ tó ti yọ nínú ọpọlọ kó bomi tútù sí kó sáré dì lẹ́ẹ̀kan náà ó yí ní o àbí ẹni tó sáré kú ònú òrùn tó wá ń gbómi tútù block tó block Àyìnà bá mi gbé block tútù ó ti tó bá kọ́kọ́ mú mi yẹn àwòrán máa kọ́kọ́ gbé ẹni ẹ̀ tí rẹ̀ ń tí ó mú mi tútù rí tí ọkàn ẹ̀ dì Even when bí àgàrọ̀ tó máa ń máa wọn obìnrin tó bá bímọ yẹn á ṣe báyìí even when you come heat tó from wà the nínú sun, ẹ ló máa tètè mú kíní yẹn kúrò lófin ní problem it is really not advisable you take cold water immediately. home accident Home accident. èṣù wà nínú ilé èṣù wà lóde The devil is everywhere. hallelujah o Hallelujah. gbogbo obìnrin rere tó wà bí láàárọ̀ yẹ kí hallelujah. Every good woman shout hallelujah. Bíbélì ní ẹni tó rí obìnrin rere fẹ́ ó ló ti rí ojú rere lójú Olúwa. He said, he that marries a good woman has a good woman in the sight of God. Nígbà bàbá Ọ̀ṣọ́fà bàbá wa In those days of our father, drama kan ṣẹlẹ̀ mi dẹ̀ fẹ́ edit bí there was a drama there. jẹ́ kí n kó lórí bẹ́ẹ̀. hallelujah o Hallelujah. ẹ káàárọ̀ ń bí o Good morning, yeah. ẹ̀yin náà dá mi lóhùn pé mo káàárọ̀ Ẹ káàárọ̀ sá o. ẹ jẹ́ pé talẹ̀ béèrè o Tálẹ̀ béèrè o. èṣù tó ń gbénu lé ìlà béèrè We are looking for ẹ̀yin the sọ pé devil kò in the séṣù ń bí Kò séṣù ń bí o. kò séṣù ń bí Kò séṣù ń lé wa. ìyàwó tẹ̀ ń bá gbélé ń kọ́. Ìyàwó yín kọ́ your wife Ó kọ́. níyàwó òun ò kì í ṣe ṣù My èṣù wife ní. is not the devil. Your wife Lórúkọ is- Jésù ẹ̀yin obìnrin rere láàárọ̀ yẹn ní déṣù. Amen. Kò síbi téèyàn lè jókòó sí. There is no way you sit. Èṣù ń bẹ ń bẹ. There is devil there. Ẹ jẹ́ ká dìde dúró. Let's be on our feet. Ó sọ fún Ọlọ́run láàárọ̀ yìí. You tell God this morning. Ní ti agbára ìbùkún rẹ. By your Olúwa power rán mi of ní blessing, agbára ìbùkún rẹ. Olúwa gbé Give me agbára that ìbùkún power rẹ of wọ̀ mí. blessing. Olúwa rán mi ní agbára ìbùkún rẹ. bless me with your power. Olúwa má jẹ́ ń ṣiṣẹ́ lásán. Don't let me walk in Olúwa má faith. jẹ́ ń gbé ayé lásán. Don't let me Olúwa walk rán mi ní in agbára faith. ìbùkún rẹ. Ó yá sọ́ di Give me your àdúrà. power of blessing. Oh Lord. Ọlọ́run ayérayé Ọlọ́run ìmọ́lẹ̀. Ọlọ́run alágbára bùkún mi. Bùkún mi lọ́nà ìyanu. Bless me. Bùkún mi lọ́nà miraculously. ìyanu. Bless me, oh Lord, abundantly. Bùkún mi lọ́nà ìyanu. Bless me miraculously. Má jẹ́ kú sórí mo ṣe ń ṣe. Let me not continue Má to jẹ́ jìyà this lórí mo world. jìyà. Let me not walk. Rọ̀ mí ní strenuously. agbára. Bless me, give me that power. Ṣe mí from ní above. èèyàn rẹ̀. Use me from your Ṣe work, mí ní oh Lord. àlùkámọ̀ rẹ̀. Use me as your fruit, Ṣe oh mí ní Lord. ẹni ọ̀wọ̀ rẹ̀. Use me as someone Ṣe mí ní blessed. ọmọ rẹ̀. Use me Ṣe as mí your lẹ́ni child. ìbùkún rẹ̀. Bless me, oh Lord. Rọ̀ mí ní agbára. Give me that power. Ẹ̀mí mímọ́ fún mi ní agbára rẹ̀. Jésù Olúwa wa. Hallelujah. 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 Inú mi máa ń dùn. Bíbélì wípé inú mi dùn nígbà tí wọ́n sọ pé ẹ jẹ́ ká ṣe kí ni o. Ẹ jẹ́ ká lọ sílé Olúwa. Mo ń sọ nínú ẹ̀sìn Tuesday. Mo ní ṣáà yàtọ̀ sí wọn ní.
says, are we not different from ṣá yàtọ̀ sí wọn ni. are we different from them? a yàtọ̀ sí wọn. gbogbo ẹni tí ẹ̀sìn àwúrọ̀ yìí ká mọ́lé ọlọ́run àtẹni tó wà ń bí àtẹni tí ò sí ń bí gbogbo wa pátá ọmọ ọlọ́run ni wá àbí bẹ́ẹ̀ kọ́. We are all children of God. àwọn obìnrin kan àwọn ọkùnrin kan láàárọ̀ yìí wọ́n máa wà ní àwọn ibi tí wọ́n ti ń ṣe ìka àbí mi sọ fún wa rí. Some people are gathered somewhere doing evil, no matter what. erin onídìí apá aláboyún méjì Àbá o, àtọmọ inú ẹ Ọlọ́run. obìnrin Ó kéré, bàbá mi ó kéré. wọ́n á sọ obìnrin yẹn lórúkọ wọ́n á ní ó yá lọ pè wá Ṣerúkà. obìnrin yẹn ní kẹrin lọ Ìyá a máa mọ̀. tó bá dé dojú ọ̀nà hallelujah. Hallelujah. obìnrin ẹ̀yin obìnrin rere láàárọ̀ yìí ẹ kí hallelujah lẹ́ẹ̀kan sí. Hallelujah. obìnrin ló máa múra dáadáa bí alákọ̀wé You see them well dressed, á dẹ̀ juwọ́lẹ̀ sí mọ́tò káà. and she will just wave. bàbá oníkáà náà tí ò ríran And the man driving òun náà dẹ̀ gbé say, ọmọ ló dùn tó yìí. tó bá dẹ̀ ti gbé After carrying tó her bá dójú ọ̀nà on the way, wọ́n á ti sọ̀rọ̀ ìfẹ́ dáadáa. they will have had a lot of discussion. a ní ẹjọ́ sà ẹ dúró fún mi níbẹ̀ yẹn mo fẹ́ tọ̀. Says, please sir, can you just ibi tó wait ní for kán me dúró while fẹ́ I tọ̀ come?" yẹn At that point, when àwọn kan á jáde lẹ́yìn some will just come behind, àwọn kan á jáde níwájú some will come from the front. wọ́n á bá ṣe arákùnrin níjàmbá. Then they will do evil to the man. obìnrin náà ni o It is true, man. ṣẹ́ ìyàtọ̀ sí wọn ó ṣoríire láàárọ̀ yà bó ṣoríire nítorí pé ọlọ́run mọ̀ọ́mọ̀ ń yà ẹ́ sọ́tọ̀ láàárín àwọn ewúrẹ́ kó sì sọ ẹ́ di àgùntàn. Making you different from the evil ones, from the goats, and making you a sheep. ọkùnrin ńkọ́ Even men. bàbá Allah. iṣẹ́ tẹni ká lọ ṣe yẹn Ó kéré. ọlọ́run bọ̀bọ̀ kan ló daṣẹ́ ẹrú mọ́ wa lọ́wọ́ Olórí burúkú. ó dàbí bọ̀bọ̀ yẹn ti jẹ sáàmù kó tó jáde Ó lọ ṣe. orí ìyá ẹ̀ yọ Wàláì. bàbá àké tí mo gbé báyìí tí mo ní kí n sọ sí wèrè léjìká Ó dọ̀jí ẹ̀ ní. àké fò sọ̀rọ̀ lọ́wọ́ mi mọ̀ bó ṣe dàfẹ́ rí ṣá Allah. ó dàbí pé Jésù ló gbà á lọ́wọ́ ẹ̀ tó fi dàfẹ́ rí. Olórí burúkú ni. ẹ jẹ́ mọ̀ pé bọ̀bọ̀ yẹn rà mí mi ò rí mọ́ Mi jẹ́ rí rárá. ọkùnrin náà ni o ẹjọ ẹ̀yin ọkùnrin iṣẹ́ ìyàtọ̀ sí wọn láàárọ̀ yìí A yàtọ̀ sí wọn. ẹ ti ṣoríire àbẹ́ ẹ̀ ṣoríire Àwa ṣoríire. tó bá yẹ kó lóríire ènìyàn ní láàárọ̀ ya kí hallelujah alákànṣe Ọlọ́run. Bíbélì wípé ẹgbẹ́ búburú a máa bà ìwà rere jẹ́ gbogbo ẹ̀yin tí Kristi ká mọ́ gbogbo ẹ̀yin tí Kristi ti pè gbogbo ẹ̀yin tó ti pè ní àlùkámà gbogbo ẹ̀yin tó ti pè ní àgùntàn rere gbogbo ẹ̀yin tó ti sọ di ọlọ́lá gbogbo ẹ̀yin tó ti sọ di ènìyàn lórúkọ Jésù ògo yín yóò máa fara hàn sí. Shine more in Jesus' name, amen. mẹ́wàá ń ṣẹlẹ̀ Things are happening. ihun tí mò ń sọ yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ Things are happening. ẹ̀yin náà ń gbọ́ oríṣiríṣi àwọn You atrocities can hear káàkiri and you can see around you. gbogbo yín lẹ ní àwọn ẹ̀rọ ìgbéléwọ́ gbogbo yín lẹ ní lọ́wọ́. You all have these gadgets. ẹni mẹ́ẹ̀kì tẹ̀ fi ń wo ẹni gbogbo ẹni oríṣiríṣi tó ṣẹlẹ̀. You have the software, you have everything. mọ́jú àárọ̀ àná Yesterday morning, ọmọbìnrin kan a lady lórí Facebook on Facebook ó gbé manfred lọ síbì kan took her boyfriend somewhere. nígbà tó ń dé inú ilé yẹn When they got there, wọ́n dẹ̀ la igẹ̀ ẹ̀bí ẹran wọ́n là wọ́n pa ń kan sábà ẹ̀ they wọ́n pa ń killed kan him, sábà ẹ̀ wọ́n wá ṣí mọ́ bí ojú ìsàlẹ̀ ojú ara ẹ̀ wọ́n fọ́ kojú ara ẹ̀ opened the wọ́n chest, kó ìbònú yẹn wọ́n ṣí ìbònú yẹn kó wọ́n wá kó ọkàn ẹ̀ ẹ̀dọ̀ ìfun wọ́n kó kó ń bẹ̀ wọ́n ò fọwọ́ kan ojú ẹ̀ wọ́n ò fọwọ́ kan nǹkan ọmọbìnrin ẹ̀ gbogbo nǹkan kanú ẹ̀ ni wọ́n kó kúrò àwọn alágbára kan ló ṣe yẹn náà ò ní bọ́ sọ́wọ́ amen. sọ fún Ọlọ́run láàárọ̀ yìí má jẹ́ ń bọ́ sọ́wọ́ lọ́jọ́ tó bá ké mi Don't nìkan let me fall into the má pit of gbàgbé evil. mi When I'm left má alone, gbàgbé mi please má Father, gbàgbé do not mi forget me. njọ́ tó bá ké mi nìkan When I'm left má alone, gbàgbé Lord, mi ó yá sọ di àdúrà Jehovah Jésù Kristi Holy Michael Ọlọ́run alágbára Ọlọ́run ìyanu lọ́jọ́ tó bá ké mi nìkan má gbàgbé mi Olúwa má gbàgbé mi alágbára má gbàgbé mi Olúwa kọjú sí mi kó ṣí mi lógo do not forget me, Lord. Jésù Olúwa wa Amen. Jehovah Holy, Jésù Kristi holy, Holy Michael holy. Ọlọ́run májẹ̀mú Father, ọ̀rọ̀ rẹ̀ yè títí Benny. tòwúrọ̀ yìí ti tún jáde
bó ti máa ń jáde Bẹ́ẹ̀ni. jẹ́ kó tú wa sílẹ̀. Àmì Jésù. Àtolùsọ àtolùgbọ́ bàbá ṣọ̀nà wa ní rere. Àmì Jésù. Ìkórè náà jẹ́ ká ṣe nínú ayọ̀. Àmì Jésù. Má jẹ́ àṣe nínú ìbànújẹ́. Àmì. Ẹ dá wa sí. Àmì. Àlùkámọ̀ rẹ ni wá o. Gbogbo agbára ipò tó lè mú wa wọnú ìdè. Gbogbo agbára bẹ́ẹ̀ bá wa lé jáde. Àmì Jésù. Gbogbo ọkàn Sátánì, ọkàn tó ń ròyìn, ọkàn tí ò dúró sójú kan tó dàbí ewé ojú omi. Tó jẹ́ pé yóò máa ní àbí. Gbogbo ọkàn rédèrèdè bẹ́ẹ̀ láàárọ̀ yìí iná rẹ̀ jẹ́ kó jó ọrùn. Àmì Jésù. Gbogbo ọkàn tí mú ohun tó dára jáde láti inú ilé mímọ́ láti inú ìyẹ̀fun mímọ́ Olúwa bá mi bùkún fún wọn. Àmì Jésù. Àwọn tó sì kù díẹ̀ fún tí wọn ò lè ṣe láàárọ̀ yìí Olúwa yí wọn padà sí rere. Àmì Jésù. Jẹ́ kí wọ́n lè ṣèfẹ́ rẹ̀. Àmín. Dá wa sí tọ́látọ́lá. Àmín. Dá wa sí tògótògó. Àmín. Ògo Ọlọ́run jẹ́ kó farahàn. Àmì. Nígbà tí ó di àṣálẹ́ ọ̀la ìránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀ ń bí lọ́la ọ̀nà ẹ̀ jìn tó bá dẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀la a máa gbádùn ẹ̀ a máa gbádùn ẹ̀ kọ́lọ́n bá wa aṣọ débi láyà tàlàáfíà. Àmì Jésù. Àwọn tí ó wà ní Tuesday kó lu àkóso wọn débi láyà tàlàáfíà. Àmì Jésù. Àwọn tí ó wà ní Wednesday kó lu àkóso wọn débi láyà tàlàáfíà. Àmì Jésù. Agbára ìyanu jẹ́ kó balẹ̀ wa. Àmì. A ṣèṣọ́ òru o ṣùgbọ́n àwa ìránṣẹ́ Ọlọ́run là ń ṣèṣọ́ òru. Tá a bá fi àkókò yìí gbàdúrà fún ìkórè kò tí ì sí kan tó burú jù. Òjò ẹ̀sìn òjò ẹlẹ́yà má jẹ́ ó rọ̀ pa wá lọ́jọ́ ìkórè. Àmì Jésù. Ohun tí bọjọ́ jẹ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nì kankan wa. Àmì. Àtọmọ ìjọ yìí tó wà lókèrè àti tó wà nítòsí àti tó wà níbikíbi tó ń kó wà má jẹ́ àwọ ẹnikẹ́ni ti Ọlọ́run. Àmì Jésù. Má jẹ́ àfojú sunkún ẹnikẹ́ni. Àmì. Ìṣẹ̀lẹ̀ àbàmì tí bọjọ́ ìkórè jẹ́ lórúkọ Jésù má jẹ́ kó ṣẹlẹ̀ kó tó dọjọ́ ìkórè. Jésù. Lẹ́yìn ọjọ́ ìkórè má jẹ́ agbọ́rọ̀ ìbànújẹ́. Àmì. Jẹ́ káwọn ọmọ rẹ kan lè mọ̀ pé wá Àmì Jésù Olúwa wa. Ah. Jẹ́ kúrò fẹ́ ti bàbá Mímọ́. tọmọ ti ẹ̀mí mímọ́ Mímọ́. kó máa bá yín gbé Àmín. láé àti láéláé àmín Àmín. àmín àmín. Tó bá gbàgbọ́ pé láàárọ̀ yìí ó ti gbádùn ọ̀rọ̀ Ọlọ́run ó ti rí ìṣẹ́gun gbà ń bẹ̀ kí hallelujah méje sí Ọlọ́run. Hallelujah 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 hallelujah.